ayé ti kọjá kéèyàn mọ gbọmọ mọ̀ràn tí ò tọ́, kéèyàn mọ fòsì ẹ̀ńkọ́rẹ́jì ọmọ. Nígbà èmi náà wọlé bàbá rẹ̀, yàrá kan la ti bẹ̀rẹ̀, kódé ní mátíráàsì lórí ẹni là ń sùn. Nígbà èmi náà wọlé bàbá rẹ̀, kò ní tẹlifíṣàn, ṣé kò náà tún wọ tiẹ̀ kó ṣẹ̀bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn rírà ni, kó náà kó mọ̀ tiẹ̀ lè bẹ̀rẹ̀ ní room and parlour self-con. Sínú yàrá kan tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ náà ni kó náà ti bẹ̀rẹ̀. Gbẹ́ ẹ̀ sì tí bàbá rẹ̀ jìyà tẹ́ ẹ bá jìyà títí ọ̀rọ̀ mi lẹ bá jẹ́ tílẹ̀ mọ́dé yìí. Kó náà tún rè mú yá tiẹ̀ lórí ìkọ́ni kó mọ̀ pàṣámù òṣì, kó mọ̀ sọ̀tún orí ibú. Ayé ti kọjá bẹ́ẹ̀. Bí Ọlọ́run ń lọ dé lónìí náà ní ìsìn, bẹ́ẹ̀ bá ní bàbá tẹ́rẹ̀ bá tẹ́rẹ̀ títí tó jẹ́ pé ẹ̀ bá tẹ́ físàn lé rẹ̀, bàbá tẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú lórí ẹni níbi tó bọ́rọ̀ ayé rẹ̀ dé náà ní ìsìn, pẹ̀lú ibi tọ́lọ́run ràn lọ́wọ́ dé, kí ni rírí tẹ́ ẹ rí? Àbùkù náà lẹ bá bọ̀, àforítì náà ló pọ̀ nú ọ̀rọ̀ yín, ijó ẹ fi sunkún ló pọ̀. Èèyàn tún gbọ́dọ̀ mọ àdífáìsì ọmọ rádaràdá báwọn tí kò náà tún fi gbogbo ajé ayé rẹ̀ sunkún ni. Kọ́lọ́hún ó ṣàánú, èèyàn bọ́kùn ìjìyà yìí ò ní kó fowó mọ́, yóò sì bọ́kùn ìjìyà ni yìí ò ní ó mọ̀ tọ́jú rẹ̀. Kì í ṣe wípé ọmọ tálákà kó tún wá rè fẹ́ tálákùúta láti ṣe pọ́n ṣé pé ó sì fún yàn, ṣe pọ́n nínú ìyà ni ọkú sí o. Ajíkẹ́rì iná o, aláìkẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ ṣí ẹ o, ṣùgbọ́n gbogbo òwe orí ibú ẹ dákun ẹ má pa fún ọmọ mọ́ o, ẹ dákun gbogbo ògbìyànjú ó ṣeun, ẹ dákun ẹ má fi lé ọmọ la. Èmi náà ò bá bàbá rẹ̀ nú ọlá, àjọ bẹ̀rẹ̀ ń bì kan nígbà àjọ bẹ̀rẹ̀ ń kọ́ sọ ní kò mọ̀ bá ti ẹnu ọlá ni. Aláìkẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ ṣí ẹ o, dàbọ̀.